Méje ni mo fẹ́ kó ṣàmì àdúrà yìí. Mi ò dẹ̀ fẹ́ kó fi ṣeré. Mo rántí ìgbà tí mo ṣe àdúrà yìí. Àwọn ẹni tó ní testimony pọ̀ lórí Facebook. Mo fẹ́ kí ìwọ náà ní ẹ̀rí lọ́wọ́lọ́wọ́. Ìgbàgbọ́ rẹ ni kó fi connect. Yes. Méje ni mo fẹ́ kó ṣe àmì. Àwọn alágbára tó sọ sínú òkùnkùn ayé tí wọ́n ní ò ní rí àánú gbà, tí wọ́n ní ò ní rí ọ̀nà lọ, tí wọ́n sọ pé ò ní ríran rí ire, lórúkọ Jésù Ọlọ́run tú wọn ká fún ọ báyìí. Má gbàgbé láti ṣàmì yẹn dáadáa nígbà méje. Àdúrà ẹlẹ́ẹ̀kejì rèé. Lipro ní kábro na yagabosha. Nínú pàlàpàlà tá a gbé ọ pamọ́ sí, tá a sọ pé kí olóore àti aláàánú kó má ríran yọ, lórúkọ Jésù ẹ̀mí mọ́ gbé ọ jáde síta. Tó wá gbọ́ ẹlẹ́ẹ̀kẹta yìí. Aṣọ tí ò yẹ ọ́ tó ń wọ̀ káàkiri, aṣọ ìpọ́njú, aṣọ òṣì, aṣọ wàhálà. Limragabosha ní àkàpà. So máa ṣàmì dáadáa, so máa táìpù àmì dáadáa. Lórúkọ Jésù, aṣọ tí kò bá ìgbà mu tó ń wọ̀, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbà á kúrò lára rẹ̀. Mo fẹ́ kó ṣàmì dáadáa ni o. Lórúkọ ti Jésù Kristi olùgbàlà. Aṣọ ògo tuntun, aṣọ ìgbéga, aṣọ àánú, lórúkọ Jésù agbéwọ̀ lónìí, agbéwọ̀ lónìí, agbéwọ̀ lónìí,